Oríṣiríṣi làwọn èèyàn gbé káàkiri lórí wàhálà tó ló ṣe láàrin àti Koko Zaria, ọ̀kan lára àwọn onímọ́tò ní Èkó ń bí. Wọ́n ní wọ́n kọlù yín pátì ìgbẹ́ tó dẹ̀ ẹni tó fa òkùnfà àwọn ìkọlù yín pé Koko Zaria ni. Bó lọ̀rọ̀ ṣe jẹ́ gan. Àdàfún yín ṣàrí ibi tí kò sí èèyàn ọlọ́run àmì Bẹ́ẹ̀ni. ìṣe kọ́kọ́ wà ní ìṣọmọdé tí fẹ́ parọ́ mọ́yàn nítorí kíni mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe MC mi kì í ṣọmọ 58 years ìṣe wà so mi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe MC mo wà lórí stage mo ń perform lọ́wọ́ ni bàbá kan wá bá mi ó náà ń pè mí wọ́n ta ló ń pè wọ́n ní Koko Zaria mo dẹ̀ hánà wọn nítorí pé gbogbo ẹ̀dá tí mo mọ̀ tó jẹ́ union MC Olúọmọ ọmọ Akínsànyà ló jẹ́ kí n mọ̀ wọ́n mo hánà wọn nítorí pé gbogbo àjọ wà ní mo dẹ̀ gbé máìkì sí ọ̀dọ̀ ẹnì kejì pé ó kò ní mo gbé máìkì fún Taofiki. bẹ́ẹ̀ ni mo gbé máìkì everybody can testify to what I'm saying they are there Malaika is on that stage olórin jọ náà. òun lo olórin jọ yẹn ó jókòó báyìí T1 is there Sabaka is there Macaroni is there all other musicians also is there at that stage so wọ́n dẹ̀ wá pè mí mo dẹ̀ bọ́ọ̀lẹ̀ mo hànà kọ́ọ̀lù yẹn mo dẹ̀ dìwá kí n tó débẹ̀ mo ti ń gbóríṣiríṣi ọ̀rọ̀ wọ́n gbé àwọn àgbàfọ́gà wọn ni wọ́n máa gbàfọ́gà wọn mi ò ní ọ̀gá tí fẹ́ gbà fún torí pé mi ò ní bias mic pé bóyá ẹnìkan mo fẹ́ ṣe báyìí ẹnìkan mo fẹ́ ṣe no nǹkan tí mo kàn rí ni pé mo dọ́dọ̀ wọn ẹnìkan wà náà sí mi pé ṣe Láorí ni ẹni yẹn dá ló pé Láorí ni ìgbàgbọ́ mi ni pé kẹ́ni yẹn ò mọ̀ mi first time tó máa rí mi rí ni so ẹ má bínú tí máa ń sọ orí yẹn máa ń. ẹ pẹ̀lẹ́ Sorry sir. ẹ má bínú so tí mo dẹ̀ dọ́dọ̀ wọn nígbà tí mo dọ́dọ̀ wọn wọn ni ṣé mi ò rá wọn bí ni mo ní ẹ má bínú tí n bá padà sórí stage yìí sì máa lọ ṣe correction ẹ̀sà nǹkan ẹyọkan tó kọ́kọ́ dá mi lójú ni pé union ní ẹ̀fà jókòó kí wọ́n kóra wọn jókòó báyìí kí ará àta tí wọn mọ̀ rí kó wọ àárín wọn kó jókòó pẹ̀lú wọn kọ́dẹ̀jọ́ máa relate mi ò rò pé ó lè possible àti pé Koko Zaria tó ń sọ pé àjọ gbogbo amọ̀ra wa àjọ nífẹ̀ẹ́ ara wa ni ǹjọ́ possible kí ará àta kan wá mú gò kò sí gò lórí stage kò sí anything wọ́n wá tẹ̀lé mi déwájú Koko Zaria wá lágùnmọ́ mi lórí ẹni á wá escape á dẹ̀ lọ ẹnì kankan ò ní rí wọn ò ní rí mú á dẹ̀ lọ kò dẹ̀ tún ní múgò níbòmíì iwájú wọn ló máa wá múgò àwa múgò màtẹ́ẹ̀ tí wọ́n mú lórí tébù wọn ìgò màtẹ́ẹ̀ tí wọ́n mú lórí tébù wọn ẹni àwa múgò yẹn lórí tébù wọn á dẹ̀ fọmọ mi lórí ẹ̀sà ṣó ó lè possible kò lè possible kí ni mo fẹ́ fi rọ́ ṣe àbúrò ní Koko Zaria jẹ́ sí mi sẹ́ẹ̀kì àwọn àbúrò mi ni kí ni mo fẹ́ fi rọ́ ṣe so gbogbo ètí Koko Zaria ń sọ yẹn tó ń sọ lé òun náà ń wá way out ni èmi ò lè parọ́ kankan mọ́ Ọlọ́run fún mi ní bẹ́ẹ̀lì ẹjọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀lì owó wo má dárúkọ bẹ́ẹ̀lì dárúkọ gáskíà owó báyìí ni mo fún tó wáá pẹ́wọ́ tó mo fi gbà ayé àmọ̀ pápá òsì mo fi gbà ayé àmọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn jọ yẹn there's recording for it so ngbà tó bá tásìkò àti ṣòfò máa là àwọn èèyàn máa wá wọ́n máa gbé nǹkan tó ń pamọ́ tó rò pé bóyá ó pamọ́ lójú ta rẹ̀ wọ́n á gbé jáde àrẹ kí ni mo fẹ́ parọ́ fún ṣé kí n lè rówó gbà ní with my age nsìn ẹnìkan wá sọ fún mi pé Láorí tí mo lọ́mọ ọmọ mi wà Yaba ìkọ́ wà ní Sara ní school Yaba Tech ọmọ mi kọ́ wà Yaba Tech ìkọ́ wà ní Ọ̀fà ní school Parapoli. Kwara yẹ́ẹ̀sì kọ́ wà ń bẹ̀ tó ń kàwé tó ń ṣe HND kọ̀ọ̀sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Now